Well, Koiki Media bringing the world closer to your doorsteps. Airport tí mo wà yìí ni wọ́n ń pè ní Morocco, Morocco ní Casablanca. Torí kò sí àsìkò púpọ̀ torí bí wọ́n bá ń travel, bí wọ́n náà ṣe rí gbogbo oríṣiríṣi ìlú tí ó wà. Rí gbogbo oríṣiríṣi ẹ̀yà àwọn èèyàn tó ń travel káàkiri. Ẹ̀yà oríṣiríṣi lọ́lọ́run dá gbogbo wa, Ọlọ́run dẹ̀ dá gbogbo wa dáadáa. But nǹkan kan ṣẹlẹ̀ ní 1914 tí ó dá gbogbo ìrìn àjò àwọn ọmọ ìran ọmọ aládé, àwa tí a pera wa ní ìran ọmọ Oòduà. Mò ń láti máa monitor flight mi tí mo bá padà lọ sí London, gẹ́gẹ́ bí ibi tí mo ti gbé, tí mo dúpẹ́ lọ́wọ́ màmá tó bí mi pé ó ṣe ìrìn àjò mi ní láti Nàìjíríà ní 1998. September yìí náà ni ó pé 28 years tí mo ti kúrò ní Nàìjíríà. Tá bá wá ń sọ̀rọ̀ Nàìjíríà, nǹkan kan á máa tayọ nínú ẹ̀. Àwọn wo ni Nàìjíríà? Àwọn wo ni ẹ̀yà Nàìjíríà? Tá bá ní Nàìjíríà, ta ló ń pè ní Nàìjíríà? Lákọ̀ọ́kọ́ kò sí nǹkan kan tó ń jẹ́ Nàìjíríà torí ẹ̀yà oríṣiríṣi ni bí mo ṣe sọ lọ́lọ́run dá. Ọlọ́run wá dá àwa ìran kan tó ń pè ní ìran ọmọ Odùduwà, àwa ìran ọmọ Yorùbá, ìran ọmọ aládé. But ní tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tó Ọlọ́run dá wa yẹn, ṣòro àwọn eléyìí nísìn wàá máa wo àwọn aṣọ wọn tó ń wò yìí, ẹ̀yà kan làwọn náà bó ṣe múra ó yàtọ̀ sí ẹ̀yà ti Yorùbá. ṣòtìrí ìmúra yẹn pé ó yàtọ̀, torí pé ẹ̀yà kan ni wọ́n. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Ní tó ṣẹlẹ̀ ni pé ní 1914 nígbà tó ti ṣe òwò ẹrú tó gbogbo yẹn ti lọ títí àwọn òyìnbó wá wò pé àwọn ò ṣe kúkú jan àwọn ẹ̀yà tí wọ́n kì í ṣe ẹ̀yà kan náà, káwọn jọ wọ́n papọ̀, nǹkan jọ wọ́n papọ̀. Àwọn kan wá ní ṣó wá da kí ẹ jan ẹ̀yà tí wọ́n ń ṣe ìkan náà papọ̀, pé ṣé kò ní máa dá rúgbòrúgbò awuyewuye lọ́jọ́ iwájú. Wọ́n ní kó sì join wọn papọ̀ fún 100 years. Àwọn ẹ̀yà wo ló wá join papọ̀? Wọ́n kó Yorùbá tí ó ní ọgbọ́n, tó ní ìmọ̀, tó ní òye, tó ní ilẹ̀ tó ń dùn, tí kò jẹ́ kí a máa káàkiri pé à ń gba desert. Nígbà tí mo wà nínú flight, mò ń wo báwo làwọn tó ń gbanú desert yẹn, báwo àwa táwà nínú plane gan, à ń pe Ọlọ́run pé kí ẹbọ Elédùmarè kó máa fìṣọ́ ẹ̀ àti ààbò ẹ̀ fi ṣọ́ wa. Ká má tí wàá sọ ẹni tó ń lọ nínú desert. Àbọ̀rọ̀ wọ̀nyí yín, rí àwọn fídíò kan tí mo ti ṣe. Kí má fi ọ̀rọ̀ púpọ̀ torí mo fẹ́ kí fídíò kó gùn púpọ̀ kó lè lọ lórí TikTok, Facebook àti àwọn ibi tí mo fẹ́ yẹ kó dé. Àwọn ẹ̀yà tó kó papọ̀ ní Yorùbá, ẹ̀yà Hausa ní 1804 ní Usman Dan Fodio ló ti lé àwọn Hausa kúrò, so kò sí nǹkan kan tó ń jẹ́ Hausa mọ́. Ẹ̀yà Fúlàní ni a mọ̀ nísìn. Now wọ́n tún wá kó àwọn ẹ̀yà Ìgbò, wọ́n kó gbogbo àpapọ̀. Nígbà tó wá kó gbogbo àpapọ̀ yẹn, àwa jọ ń ṣe government láti 1960. Government ọ̀hún náà wọ́n rí gẹ̀ ni o, ọ̀pọ̀lọpọ̀ yẹn ò mọ̀, wọ́n rí gi government yẹn ní 1960. 1957-58 wọ́n ṣe ìpàdé kan ní London ní Lancaster House. Bàbá Awólọ́wọ̀ lọ, gbogbo àwọn èèyàn lọ, but àwọn Britain wọ́n tún wá ń ṣe ìpàdé pẹ̀lú àwọn Fúlàní lẹ́yìn títí tó fi di pé nígbà tó di 1959 Bàbá Awólọ́wọ̀ rò pé àwọn làwọn máa win election, àfi bí ó ṣe di olùlẹ̀. Ìyẹn la ṣe mọ̀ pé election ò lè work torí pé láti 1959 tó fún wa ní independent ni wọ́n ti ń rígi election. So táwọn kan bá wá ní election máa work, èmi á máa béèrè pé ọ̀nà wo ló fẹ́ gbà work? Kò lè work torí pé wọ́n rig election ni láti 1959. Now ṣé ẹ̀tọ́ wà ní pé ká béèrè fún afẹ́ dádúró? Ìbéèrè tẹ́ kọ́kọ́ máa béèrè ni pé ṣé àdádúró tẹ́lẹ̀? A ti wà dádúró tẹ́lẹ̀ for more than 14,000 years. Ẹ̀rí wà o, nílẹ̀ Yorùbá ti wà, nílẹ̀ Káàárọ̀ Òjìrè ti ń bẹ. But nígbà tó di pé àmúlùmálà àwọn Britain tó join gbogbo ẹ̀ papọ̀, òun ló wá di tó dì lénìí. But tí a wá ń sọ fáwọn èèyàn wa ni pé kí la lè ṣe? Òun ni pé ká béèrè fún right to self-determination. Ìyẹn ọ̀dẹ̀ gbọ́dọ̀ mú ìjà dání, ẹ̀tọ́ ni
but kò yí àwọn tó wà nílé púpọ̀ ṣe ló máa ń rò pé torí àwa ní opportunity láti travel. Yes, foresight ni màmá tó bí èmi rí tó fi mú mi kúrò Nàìjíríà ní 1998 ní September. Ó ti pé 28 years. Mo dẹ̀ dúpẹ́ fún pé mo gbé ní UK throughout that period. But nígbà tí mo gbé níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà làwa náà kọ́ lù. Èyí tó jẹ́ pàtàkì ńbẹ̀ ni pé torí pé wọ́n bí wa síbẹ̀ wọ́n máa ń pè nǹkan kan ní immigration. Ṣé wàá rí immigration yẹn kò ń ṣe tó máa ń yá, oríṣiríṣi route ni. Ọ̀nà tèmi gbà ó pẹ́ díẹ̀, bàdúpẹ́ fọlọ́run pé a padà rí ìtànfẹ́ yẹn. Now ìbéèrè tí wọ́n wá láti wá béèrè ni pé tá bá gbalẹ̀ Yorùbá ṣé gbogbo èèyàn ló kàn máa wọlé bó ṣe ń wọlé yẹn? Sórí gbogbo àwọn tó ń wò yìí kó tó lè dé ibi tí mo dé yìí wàá fi identification wàá fi hàn. Ìlú tó wá ń lọ yẹn o gbọ́dọ̀ lè show pé o ní right, o lẹ́tọ̀ọ́ láti lè gbé nílùú yẹn. O kò lè pàgìrì láti Nàìjíríà nísìn kó wọ plane láti any African country kó wá náà ń bọ̀ ní London, ó ń lọ America, ó ń lọ Canada, ó ń lọ Australia, ó ń lọ New Zealand. Wọ́n ń pè ní immigration control. Ìyẹn ló ṣe ní embassy ní gbogbo ìlú. So embassy yẹn nísìn ló máa wá submit kí ló fẹ́ lọ ṣe níbẹ̀. Mo fẹ́ lọ kàwé ni, mo fẹ́ lọ holiday ni, mo fẹ́ lọ ṣiṣẹ́ ni, mo fẹ́ lọ ṣe research ni. Àwọn á gbé yẹ̀wò pé ṣé ó wọ̀ tẹ̀kọ́ fún ẹ ní visa. Tó bá ti wá fún ẹ ní visa, yes, wàá lọ. Èlòmí àwọn àdán ibi báyìí máa dùn ju ibi tí mo ti ń bọ̀ lọ. Ibo ló ti ń bọ̀? Ibi tó ń pè ní Nàìjíríà tí kò sí iná, kò sómi, kò sí health care, kò sí welfare. Gbogbo èèyàn ló ń sá lọ London lọ gba treatment, gbogbo èèyàn ló ń lọ Germany, gbogbo èèyàn ló ń lọ America. Ìbéèrè kan wá ni pé ṣé gbogbo ọmọ Yorùbá ló lè jàǹfààní láti lọ bẹ́ẹ̀? No, kò possible. Ìyẹn làwa ṣe wá ní ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ ìran ọmọ aládé, ẹ jẹ́ ká jọ ṣe, ká dìde, ká gbára wa sílẹ̀ nínú ìyà àti ìṣẹ́ tí ó mú àwọn tí wọ́n fẹ́ fi wá sínú inú darkness. Ẹ má bínú pé òyìnbó díẹ̀díẹ̀ wọnú ẹ̀. But Koiki Media iṣẹ́ tèmi wá gbà ní pé ká máa ṣe àlàyé fún yín. Èmi tún padà lọ torí a ṣáà máa jẹun, a dẹ̀ máa tọ́jú ìyàwó àtọmọ. A ti ṣe ìwọ̀nba tí a tún lè ṣe nínú Áfíríkà. Kí làwọn kan tí mo wá ṣe nígbà tí a dé Áfíríkà? Ẹ rí i pé ní July 22 ọmọ Adéyẹmọ láti àwọn ẹgbẹ́ tó ń pè ní ìfẹ́lódún àpapọ̀ ọmọ Yorùbá tí bàbá wa Ìgbòho dá sílẹ̀ àti àwọn YSDM ìlànà àti akíkanjú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wọ́n bá wọn dá sí. Àkọ́kọ́ lọ kí bàbá wa Aláàfin ìyẹn nílùú Ọ̀yọ́. Nígbà tá a gbéra ń bẹ̀ a lọ sọ́dọ̀ bàbá wa Olúgbọ́n. Láti bẹ̀ adé Ìbàràpá, àwọn ọmọ Ìbàràpá fi oore hàn fún bàbá wa olóyè Ìbàràpá méjèèje. Mo kí alága ọdẹ, mo kí gbogbo àwọn tó gbà wá lálejò, mo kí wọn ní Èrúwà, mo kí wọn ní Ayétẹ̀, mo kí wọn ní Ìbàràpá, mo kí wọn ní Ìgàngàn. Gbogbo wọn ló jáde láti wá fi pé ọmọ Adéyẹmọ tó ń béèrè fún kí wá lọ́mọ Adéyẹmọ ń béèrè fún. Òun ló ń béèrè fún freedom. Torí pé tá bá rántí ní July 1st 2021 wọ́n fi lọ fi ikú pa mọ́lé, but ọba tó nílẹ̀ Yorùbá ó ní akíkanjú wa lélẹ̀ lè mú lọ. Ọlọ́run yọ, but Ọlọ́run ò jẹ́ kí gbogbo nǹkan náà. Àdúpẹ́ kí ọba Elédùmarè kó bá foríjì Àdògán àti Alhaji Fatai. Gbogbo àwọn tó kú lọ náà trauma yẹn ò lè tán láíláí. Mo kí ìyàwó Lady K, mo kí gbogbo àwọn tó kú lọ náà. Nígbà tí ó ti wá ń lọ bẹ́ẹ̀, Buhari ló ṣe gbogbo wàhálà yẹn pé kí ọmọ Adéyẹmọ kó má lè rìn nínú ìlú bàbá ẹ̀. Àwa ń lọ sọ́dọ̀ àwọn ọba. Ìdí tí mo ṣe wálé nìyẹn láti wá tẹ̀lé bàbá wa olóyè Ìgbòho. A wá káàkiri bẹ́ẹ̀ títí nígbà tó máa di August 23rd àtúndé ọ̀dọ̀ bàbá wa Kábíyèsí Ọọ̀ni òrìṣà ní ìlú Ilé-Ifẹ̀. Adé bàbá wa Ọlọ́wọ̀ Fọ̀wọ̀, adé Èkìtì, adé gbogbo ibi tá a lè lọ, adé Ìsẹ́yìn. Mo kí gbogbo àwọn kábíyèsí tá lọ. Kódà tó wá lọ adé Pòbẹ́ náà. Mo kí gbogbo àwọn ọmọ ìlú Pòbẹ́. Tó èmi náà ni Ọláyọmí Kóìkì. Jíjẹ àti mímu gbogbo wa ọba Elédùmarè ò ní jẹ́ kí àwọn tó ń géèyàn lórí tó ń pààyàn ká pàdé wọn. Gbogbo àwọn àgbẹ̀ tó lè lọ sí oko tó ọ̀nà àbáyọ náà ni pé kí a béèrè fún security lọ́wọ́ ìjọba, pé kó fún wa ní security lọ́wọ́ àwọn gómìnà wa. Èmi náà ni Koiki Media, bringing the world closer to your doorstep. Mo kí gbogbo àwọn staff mi fún iṣẹ́ takuntakun tí ẹ ṣe. Mo kí àwọn management mi lẹ́yìn, mo kí àwọn ìyàwó mi, mo kí àwọn ọmọ Oòduà. Àwọn ọmọ Oòduà wọ́n ti ń retí pé kémi náà wọ London. Tá bá tún dé London àti máa bá wọn sọ̀rọ̀, àmọ́ abẹ́yìn náà sọ̀rọ̀. Koiki Media live and direct níbi tí wọ́n ń pè ní Morocco, Casablanca.